Ẹ̀yin tí ìkànnì Olómi Ọgbọ́n TV nílé àti lẹ́yìn oko, gbogbo yẹn pátápátá la kí wípé a kú dédé àkókò yìí. Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ mi, Ìyìnẹ́kan lórúkọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn pè mí, ọmọ ara kíni mí màjú méjọ mẹ́rin ní ọkì ń sìyàn. A kú dédé àkókò yìí lẹ́ẹ̀kan sí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ bá wa pín, ẹ share, ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Àwọn ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tá à ń gbé yẹ̀wò lọ́tún àti lósì, ẹ bá wa fi èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ comment section. Àwọn òye tẹ́yin náà bá ní nípa ẹ fi sí i, nítorí pé mo ti sọ wípé bọ́mọdé ò bá bá tàn yóò bá àrán bá. Ìtàn àti àrán bá ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí àti gbogbo àgbáláyé pátápátá ó ń bẹ lọ́wọ́ àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ eléyìí tá à ń lò yìí. Fún ìdí èyí, ìdí nìyẹn tí a fi ń lo ìkànnì yìí lọ́nà tó dáa fún àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa. Kò sí eré òṣùpá mọ́, kò sí pé wọ́n ń pèèyàn kan sọ ìtàn fún mọ́. Nígbà táwa wà kékeré ni a ti ṣe yẹn tí wọ́n sì ti ṣe fún wa. Ìkànnì yìí ó wà lára àwọn ìkànnì eléyìí tí yóò máa mú àkọsílẹ̀ fún àwọn ọmọ Yorùbá lọ́jọ́ iwájú. Lórí ọ̀rọ̀ ọba Aláàfin Ọ̀yọ́, àwọn èèyàn a ti jíròrò tó pọ̀ gan lórí ọ̀rọ̀ alága kò ṣalága ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wípé àwọn alága ìgbìmọ̀ lọ́balọ́ba. Ṣe jẹ́ ká sì fìyàn lẹ̀ ná. Láàrin ọ̀sẹ̀ yìí lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, mo kẹ́kọ̀ọ́ létí lọ sí ìlú Ọ̀yọ́. Actually, ọ̀tọ̀ ni nǹkan tó gbé mi lọ sọ́yọ́ o. Ọ̀dọ̀ bàbá ẹlẹ́yọ ní Olúwo Ògbóni ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá, ibẹ̀ ni mo lọ tí a lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn. Ṣùgbọ́n ní nǹkan kan tí mo ti ń kíyèsí láti ìgbà tí wọ́n ti fẹ́nu kò wípé kí kábíyèsí ọba wá adé, wípé àwọn gangan ni kí wọ́n gorí ìtẹ́ baba ńlá baba wọn. Lẹ́yìn ìgbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà Ṣèyí Mákindé, tí wọ́n ti bọwọ́ lù ú. Ẹ mọ̀ wípé àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́ kò tẹ́ wọn lọ́rùn. Wọ́n sọ wípé ifá táwọn dá o kì í ṣẹni tí ifá ti tòun ọ̀tọ̀dọ̀ wọn tó mú nìyẹn. Gbogbo alásìmọ̀ babaláwo tó dé ifá tí wọ́n sì sọ wípé ọ̀wọ́ adé ni ifá mú. Babaláwo yìí ni wọ́n wà pẹ̀lú wọn pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ṣe kó tó di pé wọ́n jáde kúrò ní Ìpèbí. Ìgbà tó jáde kúrò ní Ìpèbí gan, bàbá yìí náà là ń rí pẹ̀lú wọn. Nínú ìtàn Ọ̀yọ́, a ní àwọn olóyè àgbà kan tí wọ́n pè ní Ọ̀yọ́mèsì. Ẹ dìyẹn mú o. Nínú ìtàn Ọ̀yọ́, lẹ́yìn tí a bá mú Aláàfin Ọ̀yọ́, a mú Báṣọ̀run. A ṣiṣẹ́ ìwádìí kí nìdí tí wọ́n fi ń pe Báṣọ̀run ní àgbà oyè. Báṣọ̀run kì í kàn ń ṣolóyè ṣáá. Ó túmọ̀ sí pé Báṣọ̀run ju gbogbo àwọn olóyè lọ pátápátá nílùú Ọ̀yọ́. Bí ò bá sí kábíyèsí ńlé, Báṣọ̀run ni ó pàṣẹ nílùú Ọ̀yọ́. Bí kábíyèsí bá wàjà, Báṣọ̀run ni yóò jẹ àdélé. Báṣọ̀run tó wà ní ìlú Ọ̀yọ́ láti ìgbà tí ọ̀rọ̀ lọ́balọ́ba tó ti ṣẹlẹ̀ yìí. Mo dọ́gbọ́n, a ò gbé mọ́tò lọ, a park sí Ìbàdàn, àwa wọ mọ́tò lọ sí Ọ̀yọ́. Nígbà tí a dé Owódé junction, tí a fẹ́ gbé ọ̀kadà ọ̀dọ̀ bàbá ẹlẹ́yọ, mo wá ń dọ́gbọ́n béèrè lọ́wọ́ ọlọ́kadà yẹn, torí mo sọ fún ọlọ́kadà yẹn pé tó bá ti fẹ́ déwájú ààfin kó tẹ slow kó jẹ́ kí n mọ̀. Mo kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣé kábíyèsí ti kó wá sáàfin. Wọ́n ní rárá, pé estate tí àwọn tó jẹ́ àwọn olówó ní Ọ̀yọ́ tí wọ́n ń gbé
ibẹ̀ tí wọ́n kọ́lé sí ibẹ̀ náà ni àwọn náà wà pé wọ́n renovate ààfin. Good. A wá ní ìsíwájú díẹ̀. Mo wá bi wọ́n léèrè wípé Báṣọ̀run Ọ̀yọ́ ń kọ́. Bàbá yẹn dá mi lóhùn torí àgbàlagbà lẹni tó wa ọ̀kadà yẹn. Wọ́n ní Báṣọ̀run Ọ̀yọ́ ò sí dé pé wọ́n travel. Wọ́n travel. Yes sir, mi ò ní àǹfààní àti wá sí ibi ìfinijoyè ìwúyè àti ìgbàdé kábíyèsí. Mo ní ń bèrè bá mi ò rí Báṣọ̀run nínú gbogbo àwọn fọ́nrán fídíò tí à ń wò yìí. Wọ́n ní Báṣọ̀run ò sí ń bẹ. Báṣọ̀run láti ìgbà tí kábíyèsí tí wọ́n ti dé sínú ìlú tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe gẹ́gẹ́ bí ètò lọ́balọ́ba, Báṣọ̀run ti travel, Báṣọ̀run ò sí nílé. Títí dìsínyìí kọ́ Báṣọ̀run ò tíì dé. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ yìí le dandan yíngbà náà? Ibo ni Báṣọ̀run wà? Gbogbo àwọn Ọ̀yọ́mèsì Sàámú nìkan ṣo ni mo rí tí wọ́n máa ń tẹ̀lé Aláàfin Ọ̀yọ́. Tí àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n bá pọ̀ lẹ́yìn Aláàfin Ọ̀yọ́, tí wọ́n bá pọ̀ látó mẹ́ta. Ẹ jọ̀ọ́, ibo ni Báṣọ̀run wà? Kí ló ń ṣẹlẹ̀ láàrin Báṣọ̀run àti kábíyèsí Aláàfin? Láti ìgbà tí kábíyèsí ti padà, tí wọ́n fẹ́ wá máa ṣe gbogbo ètò tó tò, mi ò rí pé àwọn àti Báṣọ̀run wọ́n fojú kan ara wọn. Ìgbésẹ̀ wo ni kábíyèsí Aláàfin tí wọ́n ń gbé lórí ọ̀rọ̀ Báṣọ̀run yìí? Ó yẹ kí Báṣọ̀run wà nínú ìlú kí wọ́n máa tọ́ kábíyèsí sọ́nà. Gbogbo àwọn Ọ̀yọ́mèsì pátápátá ó yẹ kí wọ́n máa tọ́ wọn sọ́nà. Ẹsẹ̀ gbogbo Ọ̀yọ́mèsì ò pé, olórí Ọ̀yọ́mèsì ò sí nílé, kábíyèsí sì fọwọ́ lẹ́rán. Báṣọ̀run ò sí nílé, kábíyèsí ò sì ṣe nǹkan kan sí i. So yẹ kí Báṣọ̀run ìlú Ọ̀yọ́, àmọ́ bí Báṣọ̀run ṣe wà very very important tó lọ́yọ̀ọ́, so yẹ kí Báṣọ̀run má sí níbi ìgbàdé kábíyèsí. Sẹ́yìn ò wá wò wípé Báṣọ̀run wọ́n ní òye tó pọ̀ tí wọ́n lè pẹ̀lú fún kábíyèsí láti lè jẹ́ kí ìṣàkóso wọn nílùú Ọ̀yọ́ kó lọ dáadáa. Ó dáa. Wọ́n ní nǹkan tó bá jọ ohun báyìí la fi ń wé ohun. Epo ẹ̀pà ló jọ kíni? Ẹ wo kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀. Gbogbo àwọn olóyè wọn pátápátá. A mọ̀ pé kábíyèsí ń hùwà bí àgbàlagbà, àwọn ṣe bí àgbàlagbà kíní kan, àwọn ṣe báyìí. Iṣẹ́ àwọn olóyè ni. Ẹ wo kábíyèsí kan ní ìpínlẹ̀ Ondo tó jẹ́ kábíyèsí tí ọjọ́ orí wọn kéré jù, wọ́n tẹ̀ celebrate 21 years. Ọjọ́ orí ni ò pè ṣe on throne. Kábíyèsí jẹ ọba ní at the age of 16 years. Pẹ̀lú ìrànlọ́wọ́ gbogbo àwọn lóyè ìlú ń lọ bó ṣe jẹ́ kó lọ. Ibo ni Báṣọ̀run wà? Kí ló dé tí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n wá ìyanjú sí nǹkan tó wà nílẹ̀ kó tó di pé wọ́n gorí àpèrè bàbá wọn? Ẹni tó pọ̀ ní joyè ní du oyè, èèyàn kan ní jámọ́ lọ́wọ́. Kábíyèsí ti jámọ́ yẹn lọ́wọ́ nìyẹn. Ẹ wá Báṣọ̀run, ẹ pè wọ́n. Ìlú Ọ̀yọ́ ò gbọdọ̀ dàrú. Ẹ mọ̀ wípé bí Aláàfin Ọ̀yọ́ bá wà nínú ìlú, tí Báṣọ̀run bá wà nínú ìlú, ó dàbí ẹni pé bí ọba méjì wà nínú ìlú ni o. Bẹ́ẹ̀ ni, ó dàbí ẹni pé bí ọba méjì wà nínú ìlú ni. Àwọn kan á jẹ́ ti Aláàfin, àwọn kan á jẹ́ ti Báṣọ̀run o.
ìlú ò ní túká mọ́ yín lórí kábíyèsí. Ipò tẹ́wà yìí ẹ jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ ni. Àwọn baba ńlá baba yín wọ́n pẹ́ lórí oyè, èyí náà pẹ́ lórí oyè. Báṣọ̀run ìlú Ọ̀yọ́, ẹ bá wa bẹ Báṣọ̀run ibi tí wọ́n bá wà kí wọ́n padà sọ́yọ́. Àwọn ọmọ Ọ̀yọ́ mo béèrè mo ní sọ tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ ní rárá. Mo wá bí wọ́n lè rè pé só wà sí a ti rí nínú ìtàn rí wípé Aláàfin Ọ̀yọ́ kan gbadé, Báṣọ̀run tó wà lórí oyè ńgbà náà kò sí nílé ṣá, wọ́n ní kò ṣẹlẹ̀ rí. Báṣọ̀run Ejìbùrẹ́ o, awùlùgbẹ́bẹ̀ ẹ padà wálé o. Àwọn ọmọ Ọ̀yọ́ ń retí yín, kábíyèsí ẹ bá gbé ìgbésẹ̀ dáadáa. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, Gìnẹ́kò ló kọ bàbá mi, olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí. Ẹ subscribe sórí ìkànnì wa fún ìpolówó ọjà, ẹ pè mí láyọ̀ láyọ̀, á pàdé, ó dàbọ̀.